olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní ó dìgbà tí àwọn obìnrin tí wọ́n bá di ipò ààrẹ mú kí orílẹ̀-èdè Nàìjíríà kó tó dúró re. Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ̀rọ̀ náà níbi ètò kan tí wọ́n ṣe ní ìlú Abẹ́òkúta tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ẹ̀gbá Dialect Debate. Níbẹ̀ ló ti sọ̀rọ̀ yìí tí wọ́n sì gbé ètò ọ̀hún kalẹ̀ láti fi gbé èdè àti àṣà ilẹ̀ Yorùbá lárugẹ, pàápàá jùlọ èdè Ẹ̀gbá. Ọbásanjọ́ sọ ọ̀rọ̀ yìí ó sì pè fún kí àwọn obìnrin káwọn náà di ipò agbára mú, pàápàá jùlọ nípa dídi ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ètò náà ni ọ̀gá àgbà yunifásitì ìlú Èkó ló gbé kalẹ̀, ọ̀mọ̀wé Lánre Tẹ́jú-Oṣó, láti fi gbé àwọn obìnrin lárugẹ àti pípè fún ìpín dọ́gbandọ́gba láàrin ọkùnrin àti obìnrin. Nígbà tí Ọbásanjọ́ ń sọ̀rọ̀, ó ní èmi fi ọwọ́ sí kí àwọn obìnrin kí wọ́n di ipò ààrẹ mú, àti wípé àwọn obìnrin gbọ́dọ̀ rí ara wọn gẹ́gẹ́ bíi wípé ẹ̀tọ́ kankan náà ni wọ́n ní pẹ̀lú àwọn ọkùnrin. Nínú ọ̀rọ̀ Ọbásanjọ́, olóyè Ọbásanjọ́ sọ báyìí wípé ó dìgbà tí àwọn obìnrin tí wọ́n bá rí ara wọn gẹ́gẹ́ bíi ìpín dọ́gbandọ́gba tó sì jẹ́ wípé bákan kan náà ni ọmọ ṣe sorí lẹ́yìn ìyá rẹ̀. Ọbásanjọ́ ṣàlàyé pé ó dìgbà tí àwọn obìnrin tí wọ́n bá rí ara wọn bákan kan náà pẹ̀lú àwọn ọkùnrin tí wọ́n sì lè ṣe nǹkan kan náà pẹ̀lú àwọn ọkùnrin, pàápàá jùlọ nípa ètò òṣèlú àti ètò olórí jíjẹ. Ọbásanjọ́ ṣàlàyé pé àwọn obìnrin wọ̀nyí wọ́n ní ọpọlọ lórí bí aṣarun, tó sì jẹ́ wípé púpọ̀ nínú wọn wọ́n ní agbára, wọ́n sì gbọ́n púpọ̀. Àwọn náà sì kàwé débi tó lápẹẹrẹ. Wọ́n ní ká má ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin àwọn ọkùnrin àti obìnrin. Ó ní tí a bá ṣe eléyìí, òun ni ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà yóò ní ìlọsíwájú. Nígbà tí igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn tó ń sọ̀rọ̀, Namat Sàlàkọ́ Oyèdélé, ó sọ báyìí wípé kí àwọn obìnrin kí wọ́n ó tú lọ́pọ̀ yanturu wá sí agbo òṣèlú, pàápàá jùlọ àwọn tó kàwé tí wọ́n sì ní ọgbọ́n lórí, káwọn náà dá sí ọ̀rọ̀ òṣèlú kí wọ́n lò di olórí láwùjọ nípa ọ̀rọ̀ òṣèlú. Arábìnrin Sàlàkọ́ ó ṣàlàyé pé àwọn obìnrin díẹ̀ kékeré ló wà lágbo òṣèlú àti ipò àṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n àwọn obìnrin ò lè jókòó kalẹ̀ kí wọ́n máa retí wípé wọ́n ó fún àwọn ní ipò. Àwọn náà ó darapọ̀ mọ́ òṣèlú ṣíṣe tí wọ́n ó fi dìbò yàn wọ́n, tí àwọn náà yóò sì fi di ipò agbára mú. Ó ní láti ẹsẹ̀ kùkú dé ìpínlẹ̀ àti dé orílẹ̀-èdè, ìyẹn ìjọba àpapọ̀, ló yẹ kí obìnrin kó pọ̀ yanturu, torí pé obìnrin ni ìyá lẹ́ẹ̀dẹ̀. Àwọn obìnrin wọ́n sì mọ ènìyàn tọ́jú de kí n la. Arábìnrin Sàlàkọ́ ó ṣàlàyé wípé àwọn obìnrin tí wọ́n bá di ipò kánsílọ̀ mú, tí wọ́n bá ṣe dáadáa, wọ́n ó bọ́ sí ìpele tó kàn. Ó ní ìpínlẹ̀ Ògùn àwọn ní 236 kánsílọ̀, tó sì jẹ́ wípé 18 ló jẹ́ obìnrin nínú wọn. Arábìnrin náà tẹ̀síwájú wípé àwọn ní alága ìjọba ìbílẹ̀ tó iye wọn jẹ́ 20, 2 péré ni obìnrin nínú wọn. Ẹ ó rí wípé eléyìí kò bójúmu tó. Ó tún tẹ̀síwájú wípé ní ilé ìgbìmọ̀ asòfin àwọn ní àpapọ̀ asòfin tí iye wọn tó 26, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé 2 péré ni àwọn obìnrin tí wọ́n ń ṣojú ìpínlẹ̀ àwọn ní ilé ìgbìmọ̀ asòfin. Ìyáàfin náà tẹ̀síwájú wípé àwọn ní sẹ́nítọ̀ 3, kò sí obìnrin nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ṣùgbọ́n òun tóun jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ògùn, òun jẹ́ obìnrin. Sàlàkọ́ Oyèdélé ó ṣàlàyé wípé gómìnà ìpínlẹ̀ Ògùn ó rọ àwọn ènìyàn láti ṣe ìgbélárugẹ fún èdè àti àṣà wa, kí àṣà àti èdè wa kó má bàa kú, àti wípé àwọn ń ṣán gbogbo ọ̀nà láti rí wípé ìdàgbàsókè ó bá àṣà àti èdè wa ní gbogbo ọ̀nà. Ó wá rọ gbogbo àwọn ará ìlú àti ọmọ bíbí ilẹ̀ Yorùbá lápapọ̀ wípé kí wọ́n ó gbé àṣà àti èdè wa lárugẹ, kí kíní ọ̀hún kó lè máa ní ìlọsíwájú. Ọbásanjọ́ ó pè fún ìpín dọ́gbandọ́gba
láàrin obìnrin àti ọkùnrin kí ìdàgbàsókè tó lọ́ọ̀rìn kó lè bá orílẹ̀-èdè Nàìjíríà.